Koiki Media bring it work closer to your doorstep. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè máa gbọ́ ohùn wa yìí láti iléeṣẹ́ Koiki Media bring it work closer to your doorstep. Lónìí tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹta ọdún 2026, a kí gbogbo wa pé a kú òǹgbẹ, a kú àwẹ̀. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà lágbára Elédùmarè, òun náà ni yóò parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. A kí wa pé a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Bákan náà a kí ọ̀gá wa olú iléeṣẹ́ yìí, bàbá wa Ọláyọmí Kóìkí, a kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun lórí ilẹ̀ Kóòtù Òjìrè. A ò ní gbà wá lákòókò nírú àkókò yìí torí pé gbogbo wa la wà ní ẹnu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣì wà nínú ààwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí à ń fi àdúrà jagun lórí àwọn agbésùnmọ̀mí. Bí ẹ bá wo àwòrán tí a fi ránṣẹ́ yìí tó wà lójú amóhùnmáwòrán yìí, a rí i pé ẹ̀yin ìjọba ẹ ran àwọn fìjìláńtẹ́, àwọn ọlọ́dẹ, ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ fún ètò ààbò tó nípọn. Bákan náà, bí ẹ bá wo àtẹ̀jíṣẹ́ tí a fi ránṣẹ́, ẹ rí i pé a sọ níbẹ̀ pé ìlú Ṣakí ẹ mọ́ sùn àsùnpara o, kẹsì mọ́ sùn àsùnpìyè. Bákan náà, ìlú Gbàgbé, ẹ̀yin náà ẹ mọ́ sùn àsùnpìyè o, ẹ mọ́ sùn àsùnpara. Torí pé a lè rò pé nígbà tí àwọn aráabí tí wọ́n sọ pé àwọn ń bọ̀, tí wọ́n kọ̀wé ránṣẹ́, nígbà tá a ríwèé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló tú jáde, ni wọ́n tú yáyá, ni wọ́n tú yàyà, ni wọ́n bọ́ síta. Ṣùgbọ́n a ò rí wọn mọ́. Bí wọ́n ń bọ̀ lóòótọ́, ṣùgbọ́n a ò rí wọn. Ẹ má jẹ́ á gbàgbé pé àmọ́ ń sọ fún wa pé àwọn aráabí yìí, àkókò tí wọ́n bá dá pé àwọn ń bọ̀, àkókò náà wọn ò ní padà wá o. Ìgbà tí egbére bá regbé tí egbére gbè, nígbà tí a bá ti sùn tí a ti mọ́kàn kúrò níbẹ̀, lójijì náà ni àwọn atiláwí náà ni wọ́n mọ̀ ń ya wọ̀lú. Mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè, n ò ní ya wọ̀lú wa, pàápàá jùlọ ilẹ̀ Kóòtù Òjìrè. Bá a bá wò ó, a rí i pé lákòókò tá a wà yìí, ọ̀pọ̀ àdúrà tí oníkálukú wa ń gbà, ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí, a ò gbọ́ ariwo lọ́tùn lósì mọ́ bíi ti tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tá a wọnú ààwẹ̀ yìí. Bóyá ọ̀run náà ń gbà ààwẹ̀ ni, ó yí Ọlọ́run tó, bóyá wọn ò sì gbààwẹ̀, àwọn náà sinmi díẹ̀ ni, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n káwa má sì kíni, ká mọ́ sùn àsùnpara. Ìdí nìyí tí iléeṣẹ́ Koiki Media bring it work closer to your doorstep tó fi ń tà wá lólobó pé ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká sùn àsùnpìyè. Bẹ́ẹ̀ bá wò ó, ẹ rí i pé ní ìlú Kwara, nípínlẹ̀ Kwara, nílùú Woro, a rí i pé àwọn fìjìláńtẹ́ ibẹ̀ wọn ò sùn àsùnpìyè. Àìsùn àsùnpìyè wọ̀nyí, òun náà ló mú kí àwọn náà ṣe kíni, káwọn náà kápá àwọn aráabí níwọ̀nba tí Ọlọ́run fún wọn ní agbára láti lè lé wọn kúrò nínú ìlú. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé àwọn aráabí náà, àwọn náà ṣe kíni, wọ́n gba ẹ̀tọ́ tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọn. Ìyẹn ẹ̀tọ́ tí wọ́n mọ̀ ń gbà, ẹ̀tọ́ apanisáyé. Ẹ̀tọ́ tó jẹ́ pé tí wọ́n bá gbà tán, wàhálà náà ni ó dì sí àwọn náà lọ́rùn. Bá a ṣe gbọ́, a gbọ́ pé wọ́n gba fóònù lọ, wọ́n sì gba oúnjẹ lọ. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí àwọn fìjìláńtẹ́ ìlú náà, Ọlọ́run jẹ́ kí wọ́n rí wọn lé, táwọn náà fi fèrè pápá bora, tí wọn ò dúró láì rọsẹ̀. Tí a bá wá wò ó, a rí i pé àwọn fìjìláńtẹ́ Woro yìí, àwọn náà ò sùn àsùnpìyè ni. Tó bá ṣe pé wọ́n bá sùn àsùnpìyè pé bí bá ti wà nínú ààwẹ̀, ààwẹ̀ ń gbò mí, ààwẹ̀ yóò jẹ́ ń lè jáde, a rí i pé n ò ní lè ṣe kíni, n ò ní lè lé wọn bí wọ́n ṣe lé wọn yìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba tó tì wọ́n lẹ́yìn, pàápàá jùlọ àwọn tó jẹ́ ọlọ́dẹ yìí, torí àwọn náà ni a tún kí
tí wọn ò jẹ́ kí ẹ̀mí ó tún sùn ju bó ṣe yẹ lọ níwòrò. A gbà á ládùúrà pé Elédùmarè tó ń tì wọ́n lẹ́yìn yóò sì tún mọ́ tì wọ́n lẹ́yìn sí i. Bákan náà Elédùmarè yóò mọ́ tilẹ̀ kóòtù òjìrè lẹ́yìn. Ṣùgbọ́n ká tó lọ jìnnà, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ kan sí méjì lẹ́nu bàbá yìí nípa àwọn ìbéèrè àwọn ìmọ̀ràn tí wọ́n béèrè lọ́wọ́ àwọn olóṣèlú. Ṣé lóòótọ́ ó yẹ kí àwọn bàbá yìí kí wọ́n mọ béèrè ẹ̀tọ́ lọ́wọ́ àwọn olóṣèlú àbí ò lẹ́tọ̀ọ́? Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ pé ẹ̀yin ní ò lè dá sí ètò yìí, ẹ ó lè sọ méjì mẹ́ta torí pé ọlọ́dẹ náà ni bàbá tí a fẹ́ gbóhùn lẹ́nu ẹ̀ yìí, ẹ jẹ́ á jọ gbọ́. Òun ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí. Ó jẹ́ mí lógún ojú àlàáfíà ọmọ ìkejì lọ́wọ́. Òun ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olóṣèlú, ẹ̀yin lẹ lè pé kó dùn ọkùn, ẹ̀yin lẹ lè pé kó dùn ọ̀fà. Ẹ dákun, mo bẹ̀ yín, ẹ jẹ́ á mójútó lẹ̀ wa. Ẹ jẹ́ ká mójútó lẹ̀ wa. Mo bẹ̀ yín, ẹ gbé sínú ìpàdé. Ẹnikẹ́ni ẹni ìyówù tó lè jẹ́ tó bá ṣe dáadáa ní ọmọ ọba ńlẹ̀, àrọ́mọdọ́mọ rẹ̀ ọmọ ọba ìtẹ̀ rẹ̀. Nígbà tí bàbá yín ṣe tó wà nípò, tí bàbá yín ṣe báyìí lórí. Bàbá tí bàbá yín nígbà tó wà nípò, àmọ̀rú àrà tó dá, orúkọ yẹn ò ní parẹ́. Ẹ mọ̀ sórí sàlẹ̀, ẹ̀sùn sàlẹ̀. Sọ orúkọ ló sì ṣe pàtàkì. Owó lè rún ta ní gbùrò owó fún, ṣùgbọ́n orúkọ ń bẹ títí láéláé ni. Mo bẹ̀ yín gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú wa, ẹ dákun ẹ bá wa mójútó ilẹ̀ wa, pàtàkì jùlọ lórí ètò ààbò. Ẹ bá wa mójútó ilẹ̀ wa lórí ètò ààbò. Ẹ dákun ẹ bá wa ṣe bí iṣẹ́. Nínú ìpàdé ẹ bá wa sọ. Fún àpẹẹrẹ, mò ń mọ káàkiri, mo dé ìlú kan Togo báyìí. Tí a bá dé Togo nísìnyí, èèyàn mọ̀ pé ìjọba wà níbẹ̀. Mo ní ṣọ́ọ̀ṣì 22 ní Togo. Tí a bá débẹ̀ kí wọ́n pè é ṣọ́ọ̀ṣì bàbá Sámísì ni. Mo sì mọ gbogbo àwọn tí wọ́n jẹ́ eléré lẹ́ẹ̀kan. O ò lè rìn ní Togo bó ti wù ọ́ ní ìkúrìn. Ọmọ Togo ògùn ò tó láti rìn ìkúrìn. Ìjọba Togo múra sí àwọn nǹkan yìí dáadáa. Báwo ló gbé táwọn òfin lè múra lórí ètò tiwa? Lóòótọ́ a mọ̀ pé ilẹ̀ wa pọ̀, ṣùgbọ́n bí ilẹ̀ wa ti pọ̀ tó bẹ́ẹ̀ náà lágbára wa ṣe pọ̀. Mò ń bẹ̀bẹ̀, mò sì ń tọrọ rírí fún ẹ̀yin olóṣèlú, ẹ dákun, ẹ mọ́ wò wá nírẹ̀. Èmi gbàgbọ́ wípé gbogbo ohun tọ́lọ́run fún yẹn pátápátá àdẹ́wò lọ́lọ́run ṣe fún. Gbogbo ohun tọ́lọ́run fún yẹn pátá àdẹ́wò ni. Ara rẹ̀ kan lè tẹ̀yìn sí i nísìn. Ara àdẹ́wò kan nìyí. Nígbà tẹ wò sàn tẹ rí pé ẹni tẹ ò lómi, ilé yìí ó sì á lómi, ó sì wà ń porí kí ẹ̀dìdé ńlẹ̀. Ara àdẹ́wò kan nìyí. Ẹ páàsì níbi kan nìyí. Bọ́ bá lówó lọ́wọ́, ọ̀nbẹ́nu àdẹ́wò. Tọ́ ọba lówó lọ́wọ́, ọ̀nbẹ́nu àdẹ́wò. Tí ọba lágbára, ọ̀nbẹ́nu àdẹ́wò. Tọ́ ọba lágbára, ọ̀nbẹ́nu àdẹ́wò. Ọlọ́run ó jẹ borí o. Ẹ dákun, mo bẹ̀ yín ẹ̀yin olóṣèlú wa, mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo tún ṣìpẹ̀ fún yín gidigidi. Ẹ dákun, ẹ mójútó lẹ̀ wa, ẹ já àjùsílẹ̀ wa ní ẹ wá lè dáa. Kì í ṣe pé lẹ̀ ò ní lára. Mo ń fi Togo ṣe àpẹẹrẹ dáadáa. Togo, bí wọ́n bá dákọ̀ Sámísì ní Togo, ẹ ṣe bí Sámísì mí ìtọ́ni. Bí wọ́n bá dákọ̀ rẹ̀ ní Togo, ẹ ṣe bí Sámísì mí ìtọ́ni. Ẹnìkan yájú sí mi níbí yóò sì jẹ́ ọmọ Togo. Adájọ́ wọn sì lọ tí mọ́lé fún odidi ọjọ́ 9. Èmi náà mo tún padà tún gbẹ̀bẹ̀, mo tún sì fẹ́ pé kọ́ dákun kí wọ́n bá mi dúlẹ̀ láti bí yìí sí Togo. Ọjọ́ 9 ló lò láti mọ́lé. Mo ní kọ́kọ́ mọ ẹ̀ fún ọmọ mi, ó lóun ọ̀fọ́ ọmọ òun ọmọ wá, ó ń sá sí wúruwúru láìjọ́ ní. Ọmọ ni wọ́n gba ọmọ yẹn wá bá mi. Adájọ́ sọ pé òfin àwọn ó sọ pé káwọn gba ọmọ kékeré, òfin ìjọba ó sọ pé kéèyàn gba ọmọ kékeré. Àbá kìí sọ̀rọ̀ ti bàbá Sámísì.
ohun tí bàbá Sámúsì bá ti fẹ́ gbà àwọn láti gbọdọ̀ fi fún ni adájọ́ pátápátá. Ohun tí mo sọ débẹ̀ ni wípé tí wọ́n bá sọ̀rọ̀ níbẹ̀ yóò gbé Sámúsì míì náà ni. Ṣùgbọ́n ohun tí mò ń bẹ̀bẹ̀ sí tó wà lọ́kàn mi pátápátá ni pé báwo ni ilẹ̀ wo ti ṣe gbádùn ẹni wọ́n bá sì ṣe é débẹ̀ òun náà wọ́n mọ̀ sọ nípa rẹ̀. A mọ̀ sọ pé nígbà tí Lágbájá ṣe báyìí wá ó ti gbìyànjú Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ dákun nínú ìpàdé ẹ gbìyànjú. Ṣé ẹ rí nǹkan kékeré lówó orúkọ ló ju owó lọ o, orúkọ ju owó lọ o. Ẹ mọ̀ jẹ́ ká lo orúkọ wa nílò yẹ̀yẹ́. Olúwa ràn yín lọ́wọ́. Ẹ ṣe ẹ ṣé ẹ̀yin èèyàn wa fún ìfarabalẹ̀ láti gbọ́ ohùn lẹ́nu bàbá tí a gbọ́rọ̀ lẹ́nu wọn yìí. Bẹ́ẹ̀ bá wò ó ẹ rí i pé ohun tí bàbá yìí ń béèrè fún ètò ààbò náà ni bàbá yìí ń béèrè fún lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olóṣèlú, ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ jẹ́ ìjọba, ẹ̀yin tí ẹ ń ṣe òṣèlú, ẹ̀yin tí ẹ jẹ́ adarí. Ẹ wò ó bàbá yìí tún wá mú àpẹẹrẹ wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n jẹ́ kó yé wa pé Togo wọ́n fi àpẹẹrẹ ṣe, wọ́n fi ìlú Togo wọ́n fi ṣàpẹẹrẹ fún wa. Àwọn ọmọ Nàìjíríà, ìjẹ́ àwa náà lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Togo ṣe ń ṣe. Àtó bẹ́ẹ̀ a sì jù bẹ́ẹ̀ lọ. Àtó bẹ́ẹ̀ a jù bẹ́ẹ̀ lọ. Ẹ tún wá gbọ́ ọ̀rọ̀ kan tí bàbá yìí sọ ní gbòógì. Kí ni nǹkan tí wọ́n sọ ń bẹ̀ tó jẹ́ gbòógì kan ń bẹ̀? Òun ni pé owó yóò lọ, orúkọ ni ó kù. Bóò lẹ̀yin ṣe fẹ́ lo orúkọ yín, ẹ̀yin ìjọba wa? Bóò lẹ ṣe ń lo orúkọ yín báyìí? Ìjẹ́ ẹ fẹ́ kó orúkọ yín dára bí? Ṣùgbọ́n àbẹ́ fẹ́ kó dàbí ìdàkejì. Ìdí nìyí tí a fi ń gbà yín nímọ̀ràn pé ẹ bá wa ṣe ètò ààbò tó nípọn. Ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀, àwọn fijilantẹ́, àwọn àmọ̀tẹ́kùn, àwọn OPC, àwọn àgbẹ̀kọ̀yà, oríṣiríṣi ẹgbẹ́ ìbílẹ̀ tó jẹ́ agbófinró tó jẹ́ ti ìbílẹ̀ tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ tó lè mú kí a bọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé, àwọn agbésùnmọ̀mí wọ̀nyí. Ìdí nìyí tí a fi ń pariwo láti iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep pé ètò ààbò ló jẹ wá lógún. Ètò ààbò ló ṣe pàtàkì fúnlẹ̀ Kóòtù Òjíire. Bẹ́ẹ̀ bá wò ó nílùú Woro ní Kwara, bá a ṣe gbọ́ pé àwọn ọlọ́dẹ wọ́n gbìyànjú láti lé àwọn aráabí yìí. Bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ mọ̀ pé kì í ṣe lásán. Kì í ṣe agbára àwọn aráabí bí kò ṣe pé agbára àwọn Ọlọ́run, pàápàá jùlọ ìgbìyànjú táwọn náà sì tún ń gbìyànjú. Ṣùgbọ́n ìjẹ́ ẹ̀yin olóṣèlú wa, ìjẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́? Tó ìbéèrè wà láàrin yẹn, ó kù sọ́wọ́ yín. Ẹ má jẹ́ á wò pé election 2027 tó ń bọ̀ òun ni ó jẹ wá lógún ju ètò ààbò lọ. Torí pé kò sẹ́ni tó lè sọ bí 2027 yóò ṣe rí. A ò lè sọ bí ọ̀la yóò ṣe rí. Ilẹ̀ tó ń ṣú lónìí tí ó tún mọ́ lọ́la, kò sẹ́ni tó lè sọ pé báyìí ni ó ṣe rí. Ìdí nìyí tí a fi ń ké sí wa pé ètò ààbò ó ṣe pàtàkì. Ẹ sì má jẹ́ ká sun àsùnpìyè. Àwa tá a jẹ́ ará ìlú, àwa tá à ń pariwo lórí ètò ààbò náà, ẹ má jẹ́ kí àwa náà ká sun àsùnpìyè, pàápàá jùlọ àwa tá a wà nígbèríko. Àwa tá a wà láàrin ìlú, bákan náà àwa náà ní ìfura. Abọlọ̀ ní ìfura. Ẹ jẹ́ n sáré sọ gbólóhùn kan sí méjì nínú ìfura tí mo sọ yìí. Mo gbé ọ̀kadà nínú ìlú tí mo wà yìí, mo dọ́kadà dúró. Ṣùgbọ́n ọ̀kadà tí mo dá dúró yìí,
àwọn aráabí ni, torí pé kì í ṣe Yorùbá. Ẹ mọ́ gbàgbé pé gbogbo àwọn ọlọ́kadà tó pọ̀ nílẹ̀ Kóòtù Òjíire lónìí Yorùbá ò pọ̀ tó bẹ̀ láàrin wọn mọ́. Ọ̀kadà tí mo dá dúró yìí, mo gun ọ̀kadà yìí, mo rí i pé ọ̀kadà yìí kò mọ ọ̀nà ibi tí mò ń lọ. Èmi tí ó gbé lọ́kadà, èmi náà ni mo tún ń júwe fún pé báyìí ló gbà á, báyìí ló gbà á. Ṣùgbọ́n kò gbọ́ èdè tí mò ń sọ. Ọwọ́ ni mo fi ń tọ́ ọlọ́kadà yìí. Ṣàdédé tèmi fọwọ́ gbá apá rẹ̀. Méjèèjì tí mo fọwọ́ gbà pé dúró báyìí ló gbà á. Ǹjẹ́ ẹ mọ ohun tí mo fọwọ́ gbá? Ǹjẹ́ ẹ mọ ohun tí mo dì mú lápá? Ẹ̀yin èèyàn wa, ẹ ó ti mọ nǹkan tí mò ń sọ yìí. Arákùnrin tá à ń pè lọ́lọ́kadà yìí, òun náà jáde tán ni. Ó jáde tán. Ṣùgbọ́n ńgbà tí ò ṣẹ̀mí tí ò sì rò mí, kò sí ohun tó kàn mí pẹ̀lú ẹ̀. Ó débi tí mò ń lọ, ó já mi lẹ̀, ó bá tiẹ̀ lọ, èmi náà bá tèmi lọ. Ìdí nìyí tí mo sọ pé àwa tá a wà láàrin ìlú náà, ẹ mọ́ jẹ́ á sọ àsùnpìyè, ẹ mọ́ jẹ́ á ṣàsùnpara. Ìjẹ́ àmọ́ ẹni tó ń gbé wa lọ́kadà, ìjẹ́ àmọ́ orú ìwà tó wà nínú ẹ̀, ìjẹ́ àmọ́ orú ìmúra tó múra, ìmúra kí ló múra jáde tó fi ń ṣọ̀kadà, ṣé múra ìjà ni àbí múra ààbò fún ara rẹ̀. Eléyìí ó jẹ́ nǹkan pàtàkì fún gbogbo àwa ọmọ Kóòtù Òjíire, pàápàá jùlọ àwa tá a wà nínú ìlú tá a rò pé àwọn abúlé iná ni wọ́n ti lọ ń ká wọn mọ́. Àwọn ìlú tó tóbi tá à ń wò pé wọn ò sí ń bẹ̀ àbí wọn ò lè gbé ọwọ́, wọn wà láàrin wa tó pọ̀. Ìdí nìyí tí a fi ń kéde, tí a fi ń pè fún ètò ààbò. Wípé ètò ààbò ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo àwọn ọmọ Kóòtù Òjíire. Pàápàá jùlọ àwa tá a wà ní gbèríko, ẹ jẹ́ ń padà sáwa tá a wà ní gbèríko. Àwa tá a wà nínú ìlú náà mo sọ yìí, mo sọ àpẹẹrẹ kékeré kan fún wa nù ká fi lè mọ̀ pé kò sí àsùnpìyè nínú ìlú náà. Torí pé tó bá lọ dé lójijì nínú ìlú tá à ń wò pé ìjọba wà ń bẹ̀, ǹjẹ́ àwọn ìjọba wa, ǹjẹ́ wọ́n ṣe ètò ààbò fún gbogbo àwọn ọdẹ? Ǹjẹ́ wọ́n ṣe ètò ààbò fún àwọn fìgìláńtè wa? Ǹjẹ́ wọ́n ṣe ètò ààbò fún àwọn Àgbẹ̀kọ̀yà? Ǹjẹ́ wọ́n ṣe ètò ààbò fún àwọn Àmọ̀tẹ́kùn? Bá tiẹ̀ tilẹ̀ jẹ́ pé Àmọ̀tẹ́kùn sì tún wà lábẹ́ ìjọba, ǹjẹ́ ètò ààbò wọn ǹjẹ́ ó múnádóko? Ẹ gbọ́ ohun tí bàbá yẹn sọ. Bàbá yẹn sọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ dání, tó sì mú ọgbọ́n dání, tó mú làákàyè dání. Ó wá fi ìlú Togo, wọ́n fi ṣe àpẹẹrẹ, wọ́n fi ṣe àpèjúwe. Wọ́n fi ìlú Togo, wọ́n fi ṣe kíni? Wọ́n fi ṣe àpèjúwe bí ètò ààbò bó ṣe múnádóko nílùú Togo. Bàbá yẹn tún jẹ́ kó yé wa pé nínú ọ̀rọ̀ wọn pé àwọn ní ìjọ Ọlọ́run 22, ìjọ Ọlọ́run 22 nílùú Togo. Ẹ̀yin náà wò ó, kí ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ó ní ìjọ 22 nílùú Togo. Ọwọ́jà ọmọ Yorùbá ó tún délùú Togo níbi tí ètò ààbò wọn lágbára dé àti ibi tí wọ́n tún mọ bàbá yìí dé. Ẹ̀yin olóṣèlú wa tẹ́ ẹ jẹ́ olóṣèlú lónìí, ìjẹ́ bẹ́ẹ̀ iná ni wọ́n mọ̀ yín. Ǹjẹ́ wọ́n mọ̀ yín bẹ́ẹ̀? Ǹjẹ́ ètò ààbò tó wà lórílẹ̀‐èdè Togo, ǹjẹ́ ó wà ní orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀? Ṣé Togo, ìbéèrè mi kan rèé, ǹjẹ́ Togo ǹjẹ́ tó Nàìjíríà? Lóòótọ́ ilẹ̀ Nàìjíríà á fẹ̀, a sì pọ̀ lóòótọ́ àti lódodo, ṣùgbọ́n bá a ṣe pọ̀ tó,
bá a ṣe fẹ̀ tó, bẹ́ẹ̀ bá ní ẹ̀yin fẹ́ ṣe ètò ààbò lónìí, bẹ́ẹ̀ bá dìde lónìí pé ẹ̀yin fẹ́ mójútó ètò ààbò, agbára Ọlọ́run ká. Ṣùgbọ́n nítorí kílẹ̀ ń wò, owó òun lẹ̀ ń lé, òun ni bàbá yìí jẹ́ kó yé wa pé owó ṣe kíni, owó lọ, ọmọ ènìyàn ni ó kù, orúkọ ni ó kù. Orúkọ yín bó lẹ ṣe fẹ́ kó orúkọ yín rí. Ẹ wò ó, ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin náà lẹ sọ pé ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ ní ààbọ̀ ọ̀rọ̀ ó tó fọ́mọlúàbí kó tó ṣe bí òwe, ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀. A ò ní gbà wá lákòókò ní àkókò yìí. Ẹ jẹ́ n tún sáré fi eléyìí sọ fún wa pé bó bá ti ń di déédéé agogo 5 ìrọ̀lẹ́ òní, ẹ tún pàdé wa lórí ètò lórí ìkànnì Koiki Media, bring it work closer to your doorstep. Ẹ pàdé wa lórí ètò náà ní déédéé agogo 5 lórí pápá eré ìdárayá, ibi tí àwọn tíìmù tí wọ́n fẹ́ fi ẹsẹ̀ wọn ṣẹ̀ lórí pápá tí a ó gbé wá fún wa lórí ètò yìí, lórí ìkànnì yìí, lórí yàrá yìí, lórí iléeṣẹ́ Koiki Media, bring it work closer to your doorstep yìí. A ó mọ bá wa pàdé nígbà tó bá di déédéé agogo 5. Ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ ká túyàyà, ẹ jẹ́ ká jáde, kájọ fi ojú wa kájọ fi fojú lóúnjẹ, kájọ fi ṣeré ìdárayá nígbà tí aago 5 bá ń lù nírọ̀lẹ́ òní náà ni, tí ò sì ní kọjá ìrọ̀lẹ́ òní. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé, níbikíbi tí ẹ wà, tí oníkálukú ti ń gbọ́ ètò yìí, níbi tí ẹ ti ń mówó jáde, tí ẹ fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, mo gbà á ládùúrà pé ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò. Ọlọ́run yóò wọ láàánú ààwẹ̀ tá a wà yìí, yóò wọ láàánú oṣù tuntun yìí, gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ń lé nínú oṣù kejì tá ò lé bá, lágbára Elédùmarè yóò tẹ̀ wá lọ́wọ́ nínú oṣù kẹta tá a wà yìí, kí oṣù Ramadan àti àwẹ̀ lẹ́ǹtì yìí kó tó parí, kó tó kẹnu bọlẹ̀, lágbára Elédùmarè gbogbo wa láòrè bá ti ṣe, a ó sì rọ́wọ́ mú láṣẹ Èdùmarè. Iléeṣẹ́ Koiki Media, bring it work closer. Koiki Media, bring it work closer to your doorstep. Ó ń dágbére fún wa pé láti àkókò yìí títí di ìgbà díẹ̀, ó di ìgbà. Ẹ ṣé púpọ̀, ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa pín káàkiri gbogbo ibi tó yẹ kí ọwọ́jà rẹ̀ tó yẹ kó dé. Ẹ ṣé, ó dìgbà kan náà.